ẹ̀wẹ̀ so ọmọ alárẹ̀ o ẹ̀wẹ̀ so ọmọ alárẹ̀ o ẹyẹ òrìṣà èyí fẹsẹ̀ kọ́. wà ní jàre ẹyẹ òrìṣà èyí fẹsẹ̀ kọ́ ẹ̀wẹ̀ so wọn kúrò lẹ́ o wọn kú ọdún èní o ìròyìn ìjẹ̀bù ní ṣokíkọ́ nẹ́rí wa léṣẹ́ rédíò tún gba 100.9 FM níta ló níbẹ̀ o Adeleke Kẹ́hìndé onẹ́kọ̀ọ́rí oníròyìn wọn o gómìnà ìpínlẹ̀ Èkó ìṣí alàgbà Babájídé Olúṣọlá Sanwó-Olú ti kí dédé àwọn ẹlẹ́sìn mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà ìjẹ́fọ́ wọn ń ṣayẹyẹ ọjọ́ ìbí ànábì ẹni Muhammad Sanwó-Olú sọ̀rọ̀ èdè mímọ́ nẹ́ni nínú ọ̀rọ̀ ẹ̀wẹ̀kú ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad ṣe Mọ́lúd Nọ́bì ìjẹ́fọ́ wáyé nẹ́ni ó sọ náà rẹ̀ fọ kí àwọn ẹlẹ́sìn mùsùlùmí kọ́ wọ́n rí dájú fọ́ kí wọ́n wo àwòkọ́ṣe ìgbé ayé tó ń ti wà rere ànábì náà kọ́ ìjẹ́fọ́ wọn ṣe àjọyọ̀ rẹ̀ níní o gómìnà ṣàlàyé síwájú sí náà rẹ̀ tó ń filéde láti ọwọ́ ní èsì akọ̀wé àgbà lórúkọ ọ̀rọ̀ ìròyìn sí èsì ọ̀gbẹ́ni Gbóyèga Akọ́ṣílẹ̀ níbẹ̀ kọ́ rí gómìnà kan tí rọ ọ̀wọ́n ní ìmúlò nípínlẹ̀ Èkó ní pàtàkì jùlọ wọn ẹlẹ́sìn mùsùlùmí tó ń ti láti ṣe àmúlò àyájọ́ òní èníwèé kọ́ rí àlàáfíà tó ń ti dúró ṣinṣin tó ti dàgbàrókè ìpínlẹ̀ Èkó wá ń rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fààyè gbà àlàáfíà ọkọ̀ o tó ń ti fààyè gba ìpamọ́ra wà ní ẹ̀kọ́ o láti tẹ̀lé ẹ̀kọ́ tìrí ànábì kọ́ tó ń fi kọ́ ẹni o nínú Kùránì ẹni o. wọ́n dẹ́kọ̀ rí àjọ ẹ̀mí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó sọ́fọ́ ọkùnrin kan ìyọ́ ní ọdún márùndínlọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ṣe Joseph Ilésànmi kọ́ ti pàdánù ẹ̀mí rẹ̀ rí bó ìṣẹ̀lẹ̀ ilé ìjẹ́fọ́ wà lágbègbè ibùdókọ̀ Haruna nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó ìjẹ́fọ́ ọ̀wọ́n tí ó ti dà wó lulẹ̀ o. Adélé alákòóso rí ẹ̀ka jọ́nẹ̀ ìṣí Ibrahim Fárinlóye kọ́ ti fìdí ìṣẹ̀lẹ̀ náà kọ́ múlẹ̀ ṣàlàyé fọ́ ọ̀wọ́n ìjẹ́fọ́ wọn ń gbé nú ilé alájà méjì àkọ́tì ìjẹ́fọ́ wà ní agbègbè náà kọ́ ń gbé nínú ilé ìjẹ́fọ́ lẹ́yìn ìkìlọ̀ ìjẹ́fọ́ látọ̀dọ̀ ọ̀wọ́n ní ìjẹ́fọ́ wọn ní ilé náà fọ́ kí wọ́n kó dédé ẹrú wọn kọ́kọ́ kúrò ní ilé àkọ́tì náà o ṣùgbọ́n ṣé wọn kọ́ etí kọ́ okòbòkọ́ náà sọ fọ́ wọn nígbà o pàrọ̀ ló bá yín lóye kọ́ òfin kọ́ rẹ fọ́ lẹ́yìn tí rí ọ̀nà kan ti pàdánù ẹ̀mí rẹ̀ ní kí ilé náà kọ́ dàwó lulẹ̀ tí rí ọ̀wọ́n ènìyàn méjì kọ́ ní farapa o wà ló sọ fọ́ ọ̀wọ́n kọ́ o tí bí ilé náà kọ́ wọ́n ti bí àgìrì àlàpà náà kọ́ wọ́n ti bí lulẹ̀ gbò bó ti rí èèyàn o ní kò ṣòkè kọ́ ní ẹ̀kọ́ rí ọbẹ̀ ṣòkè rọ́bẹ̀ oge o ìròyìn ìjẹ̀bú lílé iṣẹ́ rí yóò tún gba 100.9 FM ní ìtàlúwo níbẹ̀ nẹ́bà ògìjọ kọ́ o ṣòkè rò ń wá o lórúkọ Ọláyẹmí Àkànní ìjẹ́fọ́ nẹ́kọ̀rẹ́ kóròyìn náà lò nẹ́kọ̀rẹ́ mi Adeleke Kẹ́hìndé kọmísọ́nà ẹ̀fọ́ ẹ̀jíká túbọ̀ mẹ́sì ìrọ̀wọ̀n aṣíwájú ẹni kọ́lé túbọ̀ kẹ́ni fún ilẹ̀ lérí ẹ̀ẹ̀mẹ́jì ṣe wọn ìlú ìkọ́wẹ́ túbà ó lulẹ̀ túṣẹ́ olùmọ̀ àtúpẹ́ mẹ́nu ogun kórókó èsì coronavirus rẹ̀ jẹ́fọ́ tẹ́tí kó lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kọ́ o èé máa dẹ̀ ìrìnbí mọ́ o tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kọ́ kóró kó máa lọ o àfẹ́ kóró ní orílẹ̀-èdè ẹni o kóró máa fò kó máa lọ bó ti ń wá o àgbàlódùn máa lè kọ́ kóró máa mẹ́mi kóró máa mú wọ kóró máa mọ́ nìkan nìkan káàdẹ́ràn wọn ní ohun tí mo kọ́ wọ́wọ́ kọ́ o àjájú lò tó mo ti máa rí lẹ́yìn o ire o kábìtì.